Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here again with another gist. And today's gist is that ọ̀rẹ́ Mariam, àmọ́ orúkọ ọ̀rẹ́ yẹn o, wọ́n ní pé òun náà máa wá sí palace o láti jẹ́ ìyàwó kábíyèsí. So wọ́n ní àwọn méjì ní kábíyèsí máa mú wá sí palace. Ẹ̀yin aráalé, àbẹ́ẹ̀rí pé ẹ̀yin Mariam rọ̀ dáadáa láti fi gba ìyàwó méjì ní pálàsì kábíyèsí wa. Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká gbọ́ gist tèmi. If today is your first time on my channel, can you please go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. And to my old subscribers, I say thank you. God Almighty will bless you. Òkè lọ́wọ́ yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ọmọ yín, èmi ọmọ yín ni o. Mo ní kí n mú gist tèmi wá fún yín ni o. Mashallah Gist TV. Allegedly bá ṣe gbọ́, wọ́n ní kábíyèsí ń déètì ọ̀rẹ́ Mariam tó jẹ́ èyí tó base ní abroad. So mi tí mọ orúkọ ọ̀rẹ́ yẹn, ṣùgbọ́n lágbára Ọlọ́run máa mú orúkọ ẹ̀ wá fún yín. Màá fún yín ní update láti fún yín ní gbogbo information yẹn, ṣùgbọ́n wọ́n ní London ni ó base. So ẹ rántí pé gist kan wà tí mo ṣe fún yín ní last week tán ní pé ọ̀rẹ́ ẹ̀ kan wá visit kábíyèsí, pé bí ọ̀rẹ́ yẹn àti kábíyèsí ṣe fall in love nìyẹn. So right now, two olórí is coming to the palace and both of them are Mariam friends. So gist tèmi nìyẹn. So wọ́n ní bí ọ̀rẹ́ Mariam yìí bó ṣe rí kábíyèsí, wọ́n ní bó ṣe fall in love pẹ̀lú kábíyèsí nìyẹn. Wọ́n ní kábíyèsí náà fall in love pẹ̀lú ẹ̀. So wọ́n ní pé ìyàwó tiẹ̀ náà ó máa wá sí very soon. Wọ́n ní Mariam, Laide náà, èyí tó tún jẹ́ ọ̀rẹ́ Mariam náà, òun náà ti ń ṣe kùrùkẹrẹ ìgbéyàwó èyí tí wọ́n jọ máa ṣe. Ẹ̀yin aráalé, àbẹ́ẹ̀rí pé ẹ̀yin Mariam ó gbàyàwó dáadáa. Mariam, ó dáa bẹ́ẹ̀. Wọ́n ní pàṣán tán fi nà ìyálé ni ó ń bọ̀ lájà fún ìyàwó. Ṣebí wọ́n ni o mọ bó ṣe ń fa ìyàwó wọnú palace fún kábíyèsí? Ṣebí wọ́n ló ní kí kábíyèsí fẹ́ Elizabeth? Nísìn ìwọ náà máa ràn. Bó bá ṣe ń mú Láìdé wọnú palace, bẹ́ẹ̀ náà ló máa mú ọ̀rẹ́ ẹ̀ tó tún jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́, wàá máa mú wọnú palace. Wàá mọ̀ náà wọnú palace. Kábíyèsí, gbogbo olórí wọ́n á máa ṣe yùngbà nínú palace, wọ́n á máa pọ̀ sí i. Tó bá tún yá, kábíyèsí á tún lọ, wọ́n á tún wò sùn, wọ́n á tún lọ sílé Haúsá, wọ́n á tún lọ kó àwọn ọmọ Haúsá jọ. Wọ́n lè kó bíi 4 jọ. Tó bá tún yá, kábíyèsí á tún wò sùn, wọ́n á tún lọ sí ilẹ̀ Yíbò. Ẹ wo kábíyèsí, ìgbésẹ̀ tẹ́ gbé yẹn dáa. Mo ti gbé fún yín jù. Ìgbésẹ̀ tẹ́ gbé yẹn dáa. Ó dáa bẹ́ẹ̀ ṣe máa fẹ́ ọ̀rẹ́ Mariam méjì pọ̀. Good. Wọ́n lọ bá lórí ohun gbogbo ni. Kábíyèsí bá lórí gbogbo ẹ̀. So wọ́n ní allegedly ni o. Wọ́n ní ó ń bọ̀ wá sí palace o. Òun àti ọ̀rẹ́ yìí ni wọ́n jọ máa wá sí palace. Pé ètò ìgbéyàwó ti Láìdé ó dẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́. Bóyá a máa ṣe ti Láìdé tán kó tó di pé a ṣe ti ọ̀rẹ́ Mariam tó jẹ́ US base. Mi tí ẹ̀ wá mọ̀, kì í ṣe US o. Wọ́n ní I think it was they said Europe or something. So but tí n bá gbọ́ gist yẹn, máa jẹ́ kẹ́ ẹ mọ ibi tó base. So Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú gbogbo yín o. Gist tèmi nìyẹn o. So èmi Mashallah ni mò ń sọ̀rọ̀ o. Nítorí ẹ̀yin tẹ́ máa ń mú fídíò mi, tẹ́ máa lọ fi ń ṣe fídíò, tẹ́ máa ṣe bí ìgbà tó yẹ pé ẹ̀yin lè ṣe fídíò. So torí ẹ̀ ni mo fi ń dárúkọ mi o. Ẹ̀yin aráalé, gist tèmi nìyẹn. Wọ́n lọ́rẹ́ Mariam náà, òun náà ti ń gbáradì o láti padà wá sí palace o, àti Laide Badmus. Wọ́n ní Laide Badmus náà ti ń gbáradì. Organization wedding ó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. They are organizing it.
so gbogbo àwọn tí wọ́n dẹ̀ ti ń ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kán ṣe gbogbo wọn náà ti ń gbáradì so wọ́n ló wá sí wọ́n ní in fact pé ó wá sí palace gan ó wá kí kábíyèsí pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé wọ́n ti ń gbáradì fún ìgbéyàwó ẹ̀yin aráalé gist yẹn nìyẹn o ní agbára ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi ní ọ̀sán yìí etí yín ò ní di o gbogbo ọwọ́ tó ń tẹ subscribe ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò òkè òkè lọ́lá yín á máa lọ o ọlá yín ò ní lọ ilẹ̀ láíláí èmi ọmọ yín ni o Mashola Gist TV wọn ò ní fẹ́ lomi ṣe mí o ní agbára ọlọ́run ẹ jọ̀ọ́ o ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o so that whenever I post any gist you can get it ẹ lọ subscribe o ọlọ́run aláàánú ọlọ́run elédùmarè á wà pẹ̀lú gbogbo ẹ̀yin tí ẹ wà ń lé ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín mo rọ́wọ́ yín o God Almighty will bless you all. Thank you so much.